ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Lákọ̀ọ́kọ́ ẹ wo fọ́nrán yìí. ẹ jẹ́ ká ra àwọn ọmọ tó ń dínkù tán nígbà bá wà wọ́n jáde tán gbogbo ìlànà alẹ́kùn nìbò. ilé láti bẹ̀rẹ̀ ayé mi ààrẹ kì í ṣọ̀lẹ. wọ́n mọ̀ pé kíní yóò ṣe é ṣe o. wọ́n á fẹ́ tiẹ̀ sí i tí nǹkan tó ń bọ̀ lókè. That government no get power to give bandits 2 hours or 1 hour. Over 1 month now, they are still inside the bush. But Sunday Igboho gave person 2 hours. If they explain Nigeria to you and you understand. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ tún bẹ̀rẹ̀ orí bóyín. Sunday Igboho lọ àti fíìmù àbí. àwọn ìṣẹ̀ntẹ́ jí gbé tánìkan mú wà ní fún ilé o tí bá tún gbọ́ pọ́n jíyàn gbé ń bí à ní kọ́ bàtà fẹ́ni kankan á lè wọn kó lu wà pátápátá ẹ̀tọ́ tọ́wọ́ tí wọ́n ní bá dé gbà kò ní fara dé lọ. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Fọ́nrán yẹn ó ṣeéṣe kẹ́yìn kan ti rí ó dẹ̀ jẹ́ tuntun sí àwọn èèyàn kan. Ohun tó wà nílẹ̀ lásìkò yìí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì tá a gbọ́dọ̀ mú ẹnu bà. Mi ò ní fọ̀rọ̀ yìí gùn rárá. Ènìyàn mẹ́ta, ọ̀nà mẹ́ta, ìpele mẹ́ta lọ̀rọ̀ mi pín sí ní pápápá. Ẹ jẹ́ kí n kọ́kọ́ yànnàná ẹ̀ wípé ó tún lọ báyìí o àti gbọ̀n kankan lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ yìí. Àdúrà mi ni lójoojúmọ́ wípé láyọ̀ àti àlàáfíà ni wọ́n máa dé bá wa. Ìròyìn ayọ̀ létí wa yóò gbọ́ láìpẹ́ lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí. Ní ọ̀sẹ̀ tó kọjá, ní òpin ọ̀sẹ̀ tó kọjá, wọ ọ̀sẹ̀ tuntun tá a wọ̀ yìí, oríṣiríṣi ohun la rí pàápàá jùlọ láti ọ̀dọ̀ olóyè Sunday Igboho tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Igboho Òòṣà. Kì í ṣe nípa àwọn ìdúnkokò yẹn lásán, kì í ṣe nípa àwọn ohun tí wọ́n ṣe lásán, bí kò ṣe wípé àwọn nǹkan kan wà tí mo fẹ́ fàyọ nínú gbogbo ìgbésẹ̀ ìrìn àjò èyí tí wọ́n rìn, èyí tí gbogbo wa rí. Ìròyìn ayọ̀ ló jẹ́ fún gbogbo àwọn ti ìlú Igboho látàrí bí àwọn ènìyàn yìí ṣe dé láyọ̀ àti àlàáfíà. Ọ̀pọ̀ àwọn èèyàn sọ pé kò rí bẹ́ẹ̀, wípé irọ́ ni, kì í ṣe wípé wọ́n dé. A ṣàmọ̀ wípé olóyè Sunday Igboho gbé ìgbésẹ̀ tí ó bí ìgbésẹ̀ kan. Gẹ́gẹ́ bí mo ṣe ṣèlérí pé mi ò ní fọ̀rọ̀ yìí gùn, mo fẹ́ yànnàná àwọn kankan. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí kò jọ èmi lójú o. Àwọn ẹni àkọ́kọ́ tí ọ̀rọ̀ mi fẹ́ kàn láàárọ̀ yìí, òun ni àwọn ènìyàn tí wọ́n jẹ́ onílara. Àwọn èèyàn tó jẹ́ wípé wọn ò fẹ́ kí èèyàn kan máa ṣe àṣeyọrí nípa àwọn kankan nílẹ̀ Yorùbá. Ibo lẹ wá fẹ́ fojú sí? Ẹ̀yin tẹ̀ ń bú olóyè Sunday Igboho fẹnu wú géètì kò ní nǹkan kan, kò lè ṣe nǹkan kan. Ibo lẹ fẹ́ fi ojú sí lásìkò yìí? Ó ṣe eléyìí nítorí ìfẹ́ tó ní sílẹ̀ Yorùbá. Kì í ṣe ní pé torí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ gangan láti ìlú ẹ̀. Ṣùgbọ́n ó sọ nínú ọ̀rọ̀ yẹn, wọ́n sọ nínú ọ̀rọ̀ yẹn wípé àwọn ò lè máa ṣe é fún àwọn ará ìlú mìíràn kó wá jẹ́ pé ti ìlú àwọn àwa tún máa àwọn ò ní gbà. Àdèmọ́ ohun tó ti ẹ̀yìn ìdúkokò wákàtí méjì àmọ́ ohun tó bí jáde. Lára àwọn ọ̀rọ̀ táwọn èèyàn wá sọ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, mo fẹ́ jẹ́ kí ẹ tún wá rí nǹkan tàbí ìkejì dìmú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ lórí ọ̀rọ̀ yìí. Èmi ò I don't expect less torí pé mo mọ̀ pé àwọn èèyàn yóò máa jáde láti wá máa sọ oríṣiríṣi ọ̀rọ̀. Torí ẹ̀ mo ṣe ní kí n mú wá láìpẹ́ láì jìnà gbogbo ẹ̀ àtò ṣe kíni àtò hàn sí gbogbo ènìyàn pé lótìtọ́ àti lódodo kì í ṣe ẹnu lásán ni ẹni yìí ní, ṣùgbọ́n òun náà ó ní ọ̀nà tó lè fi ṣe ìrànlọ́wọ́ fún wa nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí n sáré mú wá sí tìbọn yín nítorí pé ohun téèyàn ẹni yìí sọ, ohun tẹ́ni yìí sọ, ẹ jẹ́ kí n kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀. I was disturbed. Why do some people like Igboho make public statements without full information about the whole situation? Wọ́n ní kí ló dé táwọn èèyàn ṣe ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ bíi olóyè Sunday Igboho ní ìta gbangba láì ní kúlẹ̀kúlẹ̀ ibi tí ọ̀rọ̀ náà ti ń bọ̀. You cannot ask someone with no knowledge of what happened to give you a substantial result on the issue. Ẹni tí ò ní mọ̀ kíkún nípa ohun tó ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ lè expect result àbí kó sọ nǹkan tó ní ìtumọ̀ lórí ẹ̀ ohun tí wọ́n sọ níbẹ̀ nìyẹn. What security measure has Igboho put in place to back up this notice? Wọ́n ní kí ló ti gbé kalẹ̀ nípa ti ọ̀rọ̀ ètò ààbò àbí nípa ti nǹkan kó tó di wípé ó gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí. Is he sure that they know anything about it? Wọ́n ní ṣé àwọn èèyàn tó ń dúnkokò wọ̀nyí ṣé wọ́n mọ̀ nípa ẹ̀? What authority does he possess that allows him to issue such a security directive to people? Wọ́n ní àṣẹ wo ló ní láti máa dúnkokò àbí láti máa pàṣẹ fún àwọn ènìyàn wọ̀nyí?
they might know nothing about it. Wọ́n ní ṣíṣe kó wọ́n má mọ̀ o báwo ló ṣe wá jáde lẹ́yìn tí ìdúkokò yẹn jáde. Ẹ kí n tẹ̀síwájú. Rather than cooperate with team to share whatever little information they have about the situation so that a genuine result can come from it, sending a threat to them does not help in any way. Ọ̀ní ó yẹ kí olóyè Sunday Igboho fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ènìyàn àwọn ará bíi kí wọ́n lè gbé àwọn ẹni yìí kí wọ́n lè gbé wọn jáde èyí tí wọ́n fi ń dúkokò mọ́ wọn kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn. Ok, jẹ́ kí n ka last paragraph fún yín so that ká lè mọ ibi tí ọ̀rọ̀ yẹn á ṣe kíni á gúnlẹ̀ sí. Mi ò fẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ yìí. Under Nigerian Constitution, only authorized security agencies like Nigerian Police Force, DSS, Amotekun, and the military have the legal power to issue ultimatums, conduct operations, or demand suspects. Private individual or groups like Igboho do not have that power. Wọ́n ní nínú ìwé òfin ìlànà òfin orílẹ̀-èdè Nàìjíríà àwọn èèyàn tí wọ́n láṣẹ láti dúnkokò mọ́ ènìyàn àwọn náà ní Nigerian Police, DSS, Amotekun, military àti àwọn èèyàn tí wọ́n ní àṣẹ nípa ti ọ̀rọ̀ ètò ààbò ní pé kì í ṣe olóyè Sunday Igboho ló lè máa ṣeré eléyìí. Wọ́n ti sọ ṣáájú wípé I don't expect much. Mi ò expect wípé káwọn ọ̀rọ̀ yìí máa jáde. Àwọn ọ̀rọ̀ yìí á jáde nítorí pé àwọn èèyàn á sọ. Àwọn èèyàn á sọ. Torí náà mo ṣe ń wòye wípé ẹ̀yin tí ẹ wá ń bu ní ìsìn fẹ́ni wúgẹ̀ ìbò lẹ́fẹ̀ẹ́ fojú sí. Ó tún ní èèyàn kan ok kí n tó mú ẹlẹ́ẹ̀kejì wá ẹ jẹ́ n kọ́kọ́ sọ dímọ̀ fún yín pé àwọn ẹni kejì tí mo fẹ́ bá sọ̀rọ̀ èèyàn kan ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ òrùlé gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé. Gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé kí lẹ̀ ń tún dúró dè? Ẹ̀kọ́ ti ṣojú mímọ̀ wípé ẹni yìí ó lè gbìyànjú ó lè ṣe ìrànlọ́wọ́ ó ti máa ń sọ tipẹ́tipẹ́ ẹ jẹ́ ká fún láàyè yẹn pẹ̀lú èyí tó tún ṣe yìí bóyá lè ṣe o bóyá kò ní lè ṣe o ẹ jẹ́ ká tẹ̀ fún láàyè náà. Àwọn ọmọ yìí wà nínú igbó ọjọ́ gorí ọjọ́ ó ti fẹ́ máa di oṣù gorí oṣù báyìí ìjọ òun làwa tó fẹ́ ṣe eléyìí dáa. Ẹ má fi ọ̀rọ̀ òṣèlú mú ọ̀rọ̀ yìí ẹ sọ nínú ọ̀rọ̀ yìí nígbà tí VDM wá nígbà náà pé tí nǹkan bá wà tẹ́lẹ̀ fi ara jìn tẹ́lẹ̀ sacrifice ẹ máa fi sílẹ̀. Ẹ jọ̀ọ́ ìjọba Tinubu gbàgbọ́ nínú Ìrù Ẹkùn nínú olóyè Sunday Igboho ni wọ́n ṣe fi òǹtẹ̀lù ni wọ́n ṣe sọ pé ok Ìrù Ẹkùn dáa. A tún kún àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ́wọ́ nílẹ̀ Yorùbá àti lórílẹ̀-èdè Nàìjíríà lórí àwọn ìṣòro ètò ààbò tí à ń kojú. Gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé oríṣiríṣi ọ̀rọ̀ ló ti dá lẹ́yìn lórí ẹnu tí ń kùn yín jù èyí tó wà nílẹ̀ gan lórí ọ̀rọ̀ Oríyọmí Hamzat àti ìjọba yín àwọn èèyàn sì ń fà á. Eléyìí tí olóyè Sunday Igboho tó wá ṣe ẹ fún láàyè kó tiẹ̀ pàtó ọwọ́ ẹ̀ bóyá ó máa ṣe ni o bóyá kò ní ṣe ni o kí ni a lè mú jáde nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí gbogbo ẹ̀ a lè lajúlẹ̀ báyìí ó dáa kò lè ṣe èyí tó ń ṣe yìí ń kọ́ ẹ jẹ́ ká fún láàyè ọ̀rọ̀ òṣèlú ẹ jẹ́ ká gbé tì nítorí for the sake of these children àti àwọn olùkọ́ wọn ẹ jẹ́ ká tẹ̀ gbé tì ẹ jẹ́ ká kọ just one chance ó yá o ti ń sọ láti jọ yẹn lọ ṣe a lè dúró kí gbogbo ẹ rí báyìí nígbà téèyàn kan wà níbẹ̀. These are the things we expect from you. A mọ̀ pé ń gbìyànjú ṣùgbọ́n ẹ jẹ́ kí olóyè Sunday Igboho kó tún gbìyànjú. Ẹ yí pé ìgbà tí wọ́n wọnú igbó yẹn wọ́n sọ ní pé ẹ jẹ́ ká lé àwọn ọmọ yìí jáde náà ká tó wá fàbọ̀ sínú igbó yìí. Gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé tẹ́ bá nífẹ̀ẹ́ àwọn ọmọ yìí àti àwọn olùkọ́ wọn lọ́kàn tí wọn tó ń ṣẹlẹ̀ yìí ẹ bá dẹ̀ mọ̀ wípé inú ẹ̀yin náà kò dùn sí bí wọ́n ṣe jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ yìí gbé. Gbogbo ọ̀nà àbáyọ ló yẹ kẹ́ máa wà lára ọ̀nà àbáyọ kan òun ti olóyè Sunday Igboho yìí ẹ fún láàyè ẹ jẹ́ kó ṣe. Àwọn èèyàn ti ń pariwo eléyìí ìjọba ẹ ṣe àtìlẹ́yìn fún kó lè rí bó ṣe yẹ kó rí. Ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀ last person tí mo fẹ́ bá sọ̀rọ̀ lásìkò yìí kí tó lọ sọ́dọ̀ ẹni tí ó kẹ́yìn iléeṣẹ́ ọlọ́pàá tún jáde. Police denied that Sunday Igboho was involved in recent rescue operation of the adoptees in Oyo in Igboho. Police denied that Sunday Igboho was involved in recent rescue operation of the adoptees in Igboho. The Nigerian Force Police has officially debunked claims that the hostages have been safely released. Furthermore, the Oyo State Commissioner of Police has explicitly denied that Sunday Igboho was involved in recent rescue operation. Ṣẹ́ńgbọ́, wọ́n ní olóyè Sunday Igboho mọ̀ nípa gbogbo rescue operation àwọn ẹni tí wọ́n gbà padà ní ìlú Igboho. Recall that Sunday Igboho issued a warning to the Fulani community and local kidnappers, demanding the release of abducted residents within 2 hours of threatening to invade the forest himself. Shortly after the warning, reports circulated on social media that the victim, including a woman and her children, had been released in the Igboho town area, sparking public jubilation.
lẹ́yìn ọkọ̀ sọ pé ṣáájú lẹ́yìn ìdúkokò olóyè Sunday Igboho àwọn ènìyàn yìí di rírí padà òun àti ọmọ rẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá wọn sọ pé wọn ò lọ́wọ́ sí ẹ jẹ́ kí n sáré ka last paragraph yìí fún yín. Reacting to the development, the Oyo State Police Command dismissed these claims as unsubstantiated, urging the public to rely on ongoing official channels rather than social media rumors. The police also clarified that they have no evidence of Igboho participation in successful rescue operation. Ṣé ń gbọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ máa sọ pé allegedly bóyá iléeṣẹ́ ọlọ́pàá kọ́ ló fi ọ̀rọ̀ yìí jáde ṣùgbọ́n ó fẹ́ jọra wọn kò jọra wọn tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n fi ìdáhùn sí ọ̀dọ̀ yẹn ara lé kí lẹ́rí sí ẹ fi ránṣẹ́ sábẹ́ comment section ẹ ti gbọ́ bí mo ṣe kà ẹ rántí ohun tó ṣẹlẹ̀ ní ìgbà ayé ti Adélábù tí ọlọ́pàá sọ pé rárá olóyè Sunday Igboho náà a ní gbogbo ohun tí ẹ bá rí sọ̀rọ̀ yẹn bá ń fi ránṣẹ́ sábẹ́ comment section. Lastly kí tó máa lọ Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams jogun ọ̀fẹ́ o ẹ kì í ṣọ̀lẹ̀ àgbà bẹ́ẹ̀ ọ̀rọ̀ tẹ́ sọ lákọ̀ọ́kọ́ yẹn mo dì í mọ̀ lóòótọ́ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé àwọn èèyàn máa fẹ́ tìyàn ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti ṣe kíni láti gbé àwọn ìgbésẹ̀ kan káyé lè mọ̀ wípé lótìtọ́ àti lódodo òun gbìyànjú àsìkò ti tó Ìbà Gani Adams ẹ jẹ́ ká fi àròyé sílẹ̀ ká gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n kò sẹ́ni tó ń sọ wípé ẹ lè ṣe ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tẹ́ ti sọ sẹ́yìn táàrí action ló jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí máa dàbí pé àṣẹ ni yìí kájú òṣùwọ̀n àbí ọ̀rọ̀ nìkan ló ń sọ. At this point ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan lórí ọ̀rọ̀ ètò ààbò lórí ọ̀rọ̀ àwọn Fúlàní tí wọ́n fẹ́ máa dẹ́ẹ̀mí àwọn èèyàn légbodò tó fẹ́ máa jí àwọn èèyàn wá gbé. Ìbà Gani Adams ẹ tún jẹ́ ká gbé gbàbọ̀ míì ẹ dìde ẹ jẹ́ ká jẹ́ kí gbogbo ohun tó ti lọ let bygone be bygone ká wá mú ọ̀rọ̀ míì ká mú gbọ́ lásìkò yìí. Èyí tí àwọn èèyàn ń sọ nípa yín ó ti tó gẹ́ ẹ jẹ́ ká jẹ́ kí gbogbo yẹn kó lọ ẹ jẹ́ ká fi mọ̀ṣọ́ kan kojú náà kẹ́ bá olóyè Sunday Igboho ṣiṣẹ́ papọ̀ ẹ̀yin náà ẹ máa ṣe tiyín lápá kan ká mọ̀ wípé lótìtọ́ àti lódodo ẹ̀yin náà nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá lọ́kàn. This is what we are saying. This is what we expect from Ìbà Gani Adams. Òṣùwọ̀n tó ń bọ̀ lókè tílẹ̀ gbà àgbà pé ẹ sọ bẹ́ẹ̀ but now action speak louder than voice. Òun ni olóyè Sunday Igboho ń ṣe lásìkò yìí tí ó dẹ̀ hàn sí gbogbo ènìyàn ẹ̀yin náà àti àwọn ọmọlẹ́yìn ẹ dìde ìrànlọ́wọ́ tí náà ẹ jẹ́ kí wọ́n máa bu ẹnu àtẹ́lu olóyè Sunday Igboho mọ́ ìyẹn ò lè gbé wa débi kankan ẹ dìde àsìkò tó Ìbà Gani Adams mi ò mọ ibi tí mo tún fẹ́ gbé ọ̀rọ̀ yìí gbà mọ́ ó dẹ̀ kò sọ wọ̀nyí èèyàn kan sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìṣe mi tí mo ṣe máa mú wa gbogbo ohun tẹ́ bá rí sọ̀rọ̀ yẹjọ́ ẹ bá ń fi ránṣẹ́ sábẹ́ comment section tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody gbogbo ohun tẹ́ bá rí sí ẹ bá ń fi ránṣẹ́ sábẹ́ comment section lè bá wa pín káríkárí ó lè débi gbogbo tó yẹ kó dé ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ ẹni tó sọ̀rọ̀ nípa ohun tó wà lẹ́yìn ọ̀rọ̀ yẹn ṣe pàtàkì ó nítorí ẹ̀ mo ṣe mú wa ẹ bá mi gbọ́ délẹ̀ torí pé ohun tó bá wé ohun la fi ń wé ohun gbogbo ẹ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn náà ni ó yá ẹ jẹ́ ká bá wọn débẹ̀. ẹ̀yin ọmọ Yorùbá ẹ tún bẹ̀rẹ̀ orí ibú yín Sunday Igboho lọ àti fíìmù àbí ìwọ náà lọ àti irú ẹ̀ náà ta ló ṣépè sọ yín kẹ́ má lè complete lẹ́ẹ̀kan ó kàn tẹ̀ jẹ́ pé ha fíìmù lọ àti kí ló tẹ́ ẹ̀kọ́ wọ́n ti fíìmù yẹn kí gbogbo Nàìjíríà kí gbogbo àgbáyé lè mọ̀ pé a ní alákíkanjú kan nílẹ̀ Yorùbá o kí wọ́n máa ti pàṣẹ ìdíwé tá a bá fi support yẹn kó máa fi bẹ̀rù wa. kò sí kankan tó jọ yín lójú rí àfi kẹ́ máa gbógun tira yín àfi kẹ́ máa sọ̀tẹ̀ ara yín. orí Sunday Igboho máa pa gbogbo yín láìpẹ́. ẹ̀dá kan ní Sunday Igboho adalọ́tọ̀ ni. Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi ẹ̀rù sí lára ni a build ẹ̀rù sí lára. kí ló ní tí ìkànnì òkè máa ń jọ yín lójú. ẹ̀ ń wá Trump tó fẹ́ wá gbà yín kí Trump fi ogun tó ń ja ìlú ẹ̀ sílẹ̀ kó wá máa gbà yín ní Nàìjíríà. ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ bára yín sòtítọ́ ọ̀rọ̀ èpè ń jà yín. ó kùn tí ẹ jẹ́ fíìmù lọ́wọ́ àti ẹ kọ́wọ́ ti fíìmù yẹn ẹ sọ́dọ̀ títọ́ ẹ sọ fáwọn èèyàn pé òtítọ́ ni reality ẹ kọ́wọ́ tì í. kí àwọn Fúlàní kí àwọn agbénipa kan máa gbọ́ orúkọ yẹn kẹ́rù máa bà wọ́n káyà wọ́n máa jáwé pé yes wọ́n lẹ́nìkan níbẹ̀. orúkọ yẹn ròyìn o Yariba
orúkọ tó pé yín ròyìn gan o ẹ ò lè appreciate ikùn yín lẹ́ẹ̀kan ṣoṣo péré ẹ ò lè cooperate lẹ́ẹ̀kan ṣoṣo péré tí dáadáa tẹ́ sọ yìí báyìí ní solution máa fi wá ìjọ lè fẹ́ ṣe orí ibú yìí dáa. Olóyè Sunday Igboho we still need this film more. Wọ́n ní fíìmù lẹ́ǹsì ẹ̀jẹ̀ bá wa ṣe irú fíìmù yìí sí ìwọ tó bá láìkì irú fíìmù yẹn wọ́n náà lọ gbé fíìmù tiẹ̀ jáde. Ọlọ̀tẹ̀ kò ní kúre ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o péw fún gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá pátá àtọba àti ìjòyè àti olórí àti ọmọlẹ́yìn péw fún gbogbo yín. Irúfẹ́ Sunday Igboho yẹn tí gbogbo yín bá kọ́wọ́ tì tẹ pákéjì ẹ̀ nípasẹ̀ àlàáfíà lè wọlé Yorùbá kàkà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́ máa pa lẹ́yìn máa wá báyìí bẹ́ẹ̀ sẹ́ máa ran lẹ́wọ̀n lẹ́yìn máa wá báyìí. Fíìmù ló wà tí ìwọ náà lọ sí irú fíìmù yẹn ẹ ṣe irú fíìmù yẹn jáde náà ẹ ṣe irú fíìmù yẹn tó pọ̀ kí àwọn bọ́dì tí lè kó nílẹ̀ wá. Tẹ́ni ní tẹ́ni tàkísà ní tàìtàn ìwọ tó bá sọ wípé nǹkan tiẹ̀ ò ní láárí ìjọ tó bá máa mọ̀ pé ó ní láárí ò ní ríra lọ́wọ́n mọ́ ìdí nìyẹn tẹ́ fi dẹrú òyìnbó dàárọ̀ yìí àwọn bàbá alákú bàbá ìyálàyà yín wọ́n ṣe sórí ibú wọn nìyẹn tóyìnbó wá kó wọn lẹ́rù torí pé ẹ ò corporate tó bá rí ọmọ kan tó bá fẹ́ ṣògo báyìí ẹ máa wá kankan sọ tẹ́ máa fi bring it down tẹ́ máa fi pa inspiration orí bú yẹn mọ́ ẹnìyẹn lára ta ló ṣépè sọ yín tó tiẹ̀ jẹ́ irọ́ ló pa ṣé ẹ lè báàkì irọ́ yẹn ni kó dò títọ́ irọ́ náà kọ sínú Bíbélì àwọn kan ló báàkì ẹ̀ tó dò títọ́ yìí tí gbogbo yín gbé kiri yìí irọ́ náà kọ sínú Kùránì ni àwọn kan ló báàkì ẹ̀ tó di òtítọ́ yìí tó ń gbogbo ayé gbé kiri yìí kí ló tẹ̀ lè báàkì irọ́ títí yín. ẹnìkan fún àwọn agbénipa ní 2 hours wọ́n dẹ̀ ni wọ́n ti rí àwọn èèyàn yẹn ní 2 hours ìbá ìjẹ́rọ́ ìbá ìjó títọ́ òkìkí ti kàn lọ nílẹ̀ Yorùbá o ọkùnrin kan wà ń bẹ̀ tó ń pè ní Sunday Igboho o ó fún àwọn bandit ní 2 hours o after 2 hours o àdètírí àwọn táwọn wá ránkì kan ní ìbẹ̀rù kan ní kánípẹ́ kọ́wọ́ ti kánípẹ́ pákéjì ẹ̀ bẹ́ẹ̀. ṣé èèyàn kì í ṣoríire lójú tiyín ni ẹ fẹ́ sánkú ni ẹ fẹ́ gbèpè ni ẹ fẹ́ kó túbù mí jẹ kíkíní tó ń ṣe mí yìí ni. Olóyè Sunday Igboho máa bá iṣẹ́ ẹ lọ o máa rìn jọ orí kan tó máa ṣe fún mi má fún anybody lésì o bó bá jẹ́ pé fíìmù lẹ́sẹ̀ máa ṣe lọ mo ń láìkí fíìmù yẹn because fíìmù yẹn máa ní ipa pàtàkì tó máa kó nílẹ̀ Yorùbá. Ìwọ tó bá mọ̀ pé irú fíìmù yẹn pé fíìmù ni ìwọ náà lọ ṣe tiẹ̀ jáde mẹ́ ṣe fíìmù ló ń ṣe ìwọ náà lọ ṣe ríìlì jáde ẹnìkan ń ṣe èèyàn lọ́nà ìwọ lọ tún ayé èèyàn ṣe náà kárí tiẹ̀. ẹ máa pákéjì nǹkan titi yín ẹ máa pákéjì nǹkan titi yín ẹ máa pákéjì nǹkan titi yín ẹ̀yin ọmọ Yorùbá ẹ mú èpè ìgún burúkú ikú lórí yín wípé anybody tó bá fẹ́ sórí ẹ máa sọ̀rọ̀ tó máa pa inspiration mọ́ lára ni tí ẹnìkan bá fẹ́ gbéra báyìí tó bá fẹ́ ṣe nǹkan ọ̀rọ̀ burúkú kan wà lẹ́nu tẹ́ máa sọ tó máa pa kíní ẹ̀ mọ́ nìyẹn lára tó lè fẹ́ ṣe kíní ẹ̀ mọ́ ẹni tó dẹ̀ ń sọ̀rọ̀ wọ̀nyí ẹ̀ nílè ṣe anything. kò sí kan tó níbẹ̀rẹ̀ tó ní lópin. Olóyè Sunday Igboho ẹ kú iṣẹ́ takuntakun èmi ọba Solomoni àgbáyé ló kí n pé ẹ kú iṣẹ́ takuntakun I appreciate your good job. Ọba adẹ́dá ọba ṣẹ̀dá ọba tó dá gbogbo ayé àti ọ̀run àtìyìn lẹ́yìn yá Ọlọ́run fún yín ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń gbógun ti Olóyè Sunday Igboho tó bá tó tààmù tẹ́yìn bá fẹ́ gùn kí àgbà wọ́n máa gbógun ti ẹ̀yin náà àfi tẹ́ bá ronú pọ̀ àdá eré o ọba àgbáyé tó lọ ẹ̀yin gọ́vnà ẹ̀yin pírẹsidẹ̀ntì ẹ̀yin ọba ìlú ẹ kọ́wọ́ ti Sunday Igboho kẹ́rọ kẹ́ pákéjì ẹ̀ kẹ́ rọgbà yíká torí ó máa wúlò fún yín lọ́jọ́ ọ̀la bí ẹ bá dẹ̀ sí bẹ́ẹ̀ tẹ́ tó pàdánù Ṣàngó pa gbogbo yín dànù nìyẹn ẹ rántí mi lọ́la ìbá ọba Solomoni ló sọ bẹ́ẹ̀ eré o Sunday Igboho má bá sẹ́yẹ lọ má wojú anybody má fún anybody lésì
fún wọn lésì is wasting of time. Just go straight, just focus on what you are doing. Àwọn alálẹ̀ àti àwọn tó ń jà fún òtítọ́ wọ́n tì yín lẹ́yìn adem follow yín Ọlọ́run fún yín ṣe ire o. Àjàmọ̀rágún olóde àgbà lọ kàkàkà lójú ogun lé Àjàmọ̀rágún olóde àgbà bíi integrity ọba àgbáyé relé. Sórí tó bá ṣe pé ìwọ ọgbà tẹ́lẹ̀ tètè lọ gbà ní ìsìn o. Akọni alágbára ojúlówó aṣojú ọmọ Yorùbá òun ni Sunday Igboho, òun ni olóyè Ìgbòho Òòṣà. Àwọlé ti rí àgbẹ̀ tí bàbá mẹ́ta ẹni mọ́ dín ẹ̀gbẹ́ lu bàbá wa káàdẹ̀ la lu bàbá mi ọmọ Ìgbòho oríjìnlẹ̀ ní mi èmi nìkan mọ̀ ní Sunday Igboho ẹ dín ẹ̀gbẹ́ toyúntoyún ẹni tó bá gbé owó fún yín ẹ ti gbé ẹ tó pa olóyè ègé ọwọ́ nígbòho ẹrú mi ò tiẹ̀ bà yín kúkú lájà mi kí o tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head ẹ pè àwọn ṣé ara àwọn bàbá yín rè ẹ pèrè àyíjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà ẹ tí ò bá gbọ́ Yorùbá ẹ tún fún àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù èmi ni mo jẹ́ Sunday Igboho èmi nìkan mo jẹ́ Igboho èmi ò dẹ̀ wà fẹ́ nìkan kan mo wà fún gbogbo ọmọ Igboho nílé lóko lẹ́yìn òdì nǹkan tí mo ń ṣe lónìí tí mo ń gbà fún àwọn aráàlú kan ẹ lè mọ ṣe lómi kọ́sẹ́ mọ́ bíire kọ́sẹ́ tó lè gbé lójú ẹkùn láyé láìsá o àwọn ìlú mi náà lè mú mi lọ fún ẹ̀tọ́ ẹ̀ gbogbo ẹni mo fi sọ àwọn àlùbàbà yín wá bá yín jà ẹ jíyàn gbé toyúntoyún ẹni tó wá gbówó fún yín owó tẹlẹ fẹ́ gbà ẹ pa ẹ tó wá pa olóyún yẹn ẹ wá fẹ́ nìkan lẹ ẹ ẹ bẹ̀rẹ̀ Ọlọ́run àwọn ọmọ iná lẹsẹ tọkú fúlàní àwọn tó ṣe ẹ tẹyìn gẹdẹ mọ wọ́n kẹ́ sọ fún pàbó rẹ̀ kan kábíyèsí rẹ̀ sọ ẹ̀ nígbà tẹ́ bá wọn sọ́tọ̀ ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé n tẹ̀sí yìí kò dáa ẹ̀ lè mú táwọn yẹn wá gbé bí wọ́n pa wọn. Àkọ́kọ́ nínú tó kọ́kọ́ dùn mọ́ mi nínú ìrìn àjò yìí tí olóyè Sunday Igboho rìn lílè tó jẹ́ kí n mọ̀ rí pé gbogbo àwọn fọ́nrán tà ń ṣe ń dé tí olóyè Igboho ṣe ní mọ̀jàmọ̀sá ìlà mákin lójú ogun ẹ mọ̀ gbọ́ tẹ́gùn bá ń lé ní tàǹsá ẹ̀rù egun kan ní ń bá ní o ṣùgbọ́n àfẹ́kọ́jẹ́ ò bàjẹ́ lójú àwọn ọ̀gbẹ̀rì kì í ṣe pé ó dá mi lójú gbangba ní ìsìn pé kì í ṣe ẹrù bandit tàbẹ́rù àwọn àfọ̀míṣòfò ní ba olóyè Igboho nítòótọ́ olóyè Igboho dẹ̀ sí tán mo dẹ̀ nígbàgbọ́ pé ọlá àánú kan yóò mọ kó yọ ṣùgbọ́n kọ́kọ́rọ́ bí yín ajájẹ o gbogbo ẹ̀yin tẹ̀ ń ran olóyè Sunday Igboho gbogbo ẹ̀yin tẹ̀ ń ti olóyè Sunday Igboho pé kí wọ́n jà kí wọ́n jáde kí wọ́n ṣe bí wọ́n ti tó ó lù gbogbo yín o ó lù tí ó ti eégún ní ọmọ lùlù fún pé o múdà lọ́wọ́ o ò lè fi bẹ́ẹ̀ nìkan kan ṣe bí bàbá rẹ olóyè Igboho sí tán láti gbèjà Yorùbá ṣùgbọ́n ẹ̀yin náà mọ kọ́kọ́rọ́ tó bí yín ajájẹ́ ẹ sì ti mọ̀ páwa tá à ń fẹnu sọ́nà láì ó lójú ibi tó todo ọ̀rọ̀ ti ṣòro sọ ní ìsìn ṣùgbọ́n ọ̀rọ̀ ò ní tóbi káfọ̀bẹ bò ẹnu náà láfi sọ ẹ worú ìgbésẹ̀ àti ìrìn àjò tó lóyè Igboho rìn yìí pẹ̀lú àwọn Fúlàní tí wọ́n ń bẹ nílùú Òkè-Ò ìlú Ìgbòho nípínlẹ̀ Ọ̀yọ́ ẹrú ọ̀sà kò sí bó ṣe wulẹ̀ kó rí ọ̀pá ẹ̀rù àmọ́ fi ni àìsábà fi tètè náà yàn àti pé ibi tá a bá ti lọ́rẹ̀ẹ́ tọ́pọ̀ tá a lọ́tà tọ́pọ̀ ọ̀rọ̀ tó ń gba sùúrù ẹ̀yin àgbààgbà nílùú Ọ̀yọ́ pàápàá jùlọ ẹ̀yin àgbààgbà nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yin àgbààgbà nílẹ̀ Ìbàdàn ẹ mọ̀jà máa ń fi àwọn nǹkan báyìí rántí àwọn ẹni rí káwa máa wò pé táwọn Arísíkọ́lá Àlàó bá ń bẹ láyé wọn ó ti pe gómìnà wọn ó bá gómìnà sọ̀rọ̀ káwa máa wò pé Tádébíbú bá ń bẹ ṣébàdàn ó rí báyìí ṣépínlẹ̀ Ọ̀yọ́ ó rí báyìí Aláàfin Ọ̀yọ́ tàná bá ń bẹ ṣébàdàn ó rí báyìí àìṣedéédé ara ayé ni mo ní rántí ara ọ̀run ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo mọ̀ pé ìyá àgbààgbà kan ń bẹ tẹ́ ẹ jọ jẹ̀sẹ́bì nípínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ ẹ lè pe gọ́vnà Ṣèyí Mákindé tẹ́ ẹ lè bá gómìnà sọ̀rọ̀ wípé n ti ń bẹ́ńlẹ̀ yìí kì í ṣogun àdájà o ó ti kú ológun agbára ó ti kú ológun ìfẹ́ inú ó ti dogun fọgbọ́nkọ́gbọ́n ẹjẹ́ àfagọ̀kọ́gbọ́n ká lè bá àrọ́nà lọ ó ti dìwọ́ dá kémi dá kí gbogbo wa jọ pawọ́pọ̀ torí pé àpọwọ́pọ̀ ò pè á máa pọ̀ ta bá a bá ti ẹ̀rọ gbogbo ẹ̀ ẹ jẹ́ àrònú àwọn ọmọ tí wọ́n ń gbẹ́ ń gbèkun ọmọ tí ń lo oko oṣù kan abẹ́ ìrántí ni abẹ́ ìgbàgbé láì jẹun láì mu láì pààrọ̀ aṣọ láì wẹ̀ Your Excellency ẹ jọ ẹ fọwọ́ wọ́nù gbogbo orí tẹ́ ẹ fẹ́ ní ó tẹ̀ yín lọ́wọ́ a mọ̀ pé gbogbo ètò tẹ́ ń ṣe kó lè bá a dáa ni
a mọ̀ pé gbogbo òrìn àjò tẹ́ ìrìn kó lè bá a dáa ni ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ ẹ mọ̀jà fìrìn àjò àwọn ọmọdé yìí ṣòṣèlú àtolùkọ́ tí ń bẹ́ńbẹ́ àtàkẹ́kọ̀ọ́ tí ń bẹ́ńbẹ́ ẹ̀yin lọ́lọ́run pè ní nọ́mbà 1 tiwa nípínlẹ̀ Ọ̀yọ́ lónìí gbogbo ayé ló sì máa fẹ́ni tí ó bá ṣàbòsí ni ó mọ̀ pé ìjọba yín ṣe dáadáa kékeré ló kù tẹ́ fi yọrí ìjọba yìí Elédùmarè yóò jẹ́ láṣeyọrí rere ẹ mọ́ fi ṣógéńgé ẹ mọ́ fi bàjẹ́ ẹ mọ́ da ìfẹ́ yín nù lọ́kàn aráàlú àṣeyọrí kan tó kù mo mọ̀ dájú ẹyọ kan tẹ́mi gangan mọ̀ ni pé inú yín ò lè dùn sí àwọn tí wọ́n wà nípò tí wọ́n wà yẹn wàláhì tàlá ìṣòro téèyàn pa kì í ṣe ọ̀tá abiyamọ tí kì í ṣe olórí ibú ayé àtọ̀run inú ẹ lè dùn pẹ̀lú ipò tí wọ́n wà yẹn pàápàá jùlọ tí ò ní ronú lórí ẹ̀ ní ìṣẹ́jú kan tí ò bá ṣàwọn ńkọ́ tó bá ṣàwọn ńkọ́ Your Excellency mo mọ̀ pàdé ẹ̀yin làágùn ìyẹn ni ò já mọ́ ṣùgbọ́n lákòókò yìí ẹ fọ̀tá sọ̀rọ̀ ẹ̀ kẹ́ ẹ lè bá àrọ́ náà lọ ẹ ro tàwọn orí tí ń bẹ ń bẹ ẹ mọ̀rọ̀ tàwọn tí wọ́n ń jam tọ́ọ̀kì online ẹ mọ̀rọ̀ tí kálukú ń sọ nípa yín ẹ mọ̀rọ̀ ẹnu àbùkù tí wọ́n fi ń kànjọba yín ẹ dákun ẹ dábọ̀ ẹ fi èdè nù ẹ jẹ́ àfọgbọ́n ológun ẹ jẹ́ àfikún tìbílẹ̀ bẹ́ẹ̀ ni ẹ wò ó ọmọ burúkú wúlò ju ogun bá lé o torí pé ìyàwó kúkúrú wúlò tó bá dọjọ́ ọjọ́ kálukú náà lọ láǹfààní tiẹ̀ ẹ̀yin náà lẹ lórí yín bẹ́ẹ̀ bá tìgbòwó lẹ́yìn tẹ́ ẹ rìn bó ṣe yẹ kẹ́ ẹ rìn tẹ́ ẹ jọ wá àjọṣepọ̀ torí táwa ń sọ tí Ọ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ nìyẹn lójú àwọn ọ̀pọ̀lọpọ̀ ó dàbí pé mo kórìíra Àgbòho mi ò kórìíra Àgbòho ìjọba àti tá à ń lò ó lọ lákòókò yìí bí èèyàn bá gbẹ́sẹ̀ jù lórí dáadáa yóò bára rẹ̀ níbi tí ò lérò ẹni tẹ́ ẹ bá rẹ̀ fẹ́ràn ẹ ní fẹ́ ká burú ọkàn ẹni tẹ́ ẹ bá fẹ́ràn ẹ ní fẹ́ ká dánwò ọkàn ìnìmọ̀ràn tá à ń fólóyè Ìgbòho kì í sí kankan bẹ́ẹ̀ ń wọ̀n lẹ́bọ lẹ́rù ń wò pé kíkẹ́ ní ọ̀dà ó bàjẹ́ ń wò pé káwọn ọmọ tí ń bẹ lájò ọ̀rá síbẹ̀ èmi náà bí tèmi kí ló dé tí màá máa takò fún wọn mọ́ rìnrìn àjò ṣùgbọ́n orí ọmọ tó tó gbà kó gbogbo alájọ ọmọ tí ó tẹ̀yìn ẹ̀ yọ bàbá olóyèrò ijó òní tí ń gba mẹ̀kúnnù lẹ̀ kálukú tí ò lówó lọ́yà tí ò lówó ilé ẹjọ́ tí wọ́n ń darí sí ṣọ́ọ̀pù rẹ̀ tí wọ́n lọ yanjú ọ̀rọ̀ wọn nígbà bàbá bọ́ọ̀bẹ̀ tó lóhùn dupò tó lóhùn duyè mọ tójú rẹ̀ tí ń rí ìwọ̀nba frustration tí ń rí wọn ti tó kó withdraw pé òun ò ṣe mọ́ tó bá ṣe pé dá aráàlú náà lára àbí fẹ́ gbé ṣe sọ fún wọn kí wọ́n ó du ẹ̀mí ara wọn kí wọ́n ó ro tẹbí wọn kí wọ́n ó ro ti mọ̀lẹ́bí kí wọ́n ó ro tọmọ kí wọ́n ó ro tìyàwó ọ̀lẹ ní gbìjàdú o bẹ́ẹ̀ ni àti pé àwọn tí wọ́n fẹ́ gbìjà gan bẹ́ẹ̀ nìkan ṣe ń lọ sọ́nà Ẹgbẹ́dá bẹ́ẹ̀ lẹ́nìkan máa lọ ọ̀nà àkó wọn jọ bẹ́ẹ̀ nìkan ṣe ń lọ sọ́nà Ṣómólú Bàrígà lẹ́lòmí ò borílẹ̀ kò wá sí bó ṣe lè lé tó pangúfò onípaànù wọn ṣe mọ̀lẹ́bí bus stop làwọn méjèèjì òpópónà kan lọ́pọ̀ pàwọ́pọ̀ Your Excellency ẹ jẹ́ kí gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n bẹ gómìnà ọlọ́lá jùlọ kí wọ́n tẹ̀lé mọ̀ràn àwọn ọmọ kéékèèké kí wọ́n tẹ̀lé mọ̀ràn àwọn àgbàlagbà Elédùmarè tó sọ yín débi tẹ́ ẹ déhùn ọmọ bẹ́ẹ̀ ṣe ṣe tẹ́ fi làlùyọ tẹ́ fi ṣàṣeyọrí níwọ̀nba ọdún péréte àtọjọ́ péréte àtòṣù péréte tó kù tẹ́ fẹ́ lò lórí àlééfà ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ràn yín bàbá ẹ ṣe ètò tó yẹ ẹ mọ̀ lòpò bẹ́ẹ̀ ṣe tó ẹ fa gbogbo ọba aládé mọ́ra ẹ ṣe ètò tó yẹ láàrin ẹ̀yin àti Olúbàdàn ẹ ṣe ètò tó yẹ láàrin ẹ̀yin àti Ṣọ̀ún ẹ̀yin náà lẹ lolúgbọ́n ẹ̀yin lẹ láláàfin Ọ̀yọ́ ẹ̀yin lẹ lọ̀kẹ́rẹ́ Ṣákí ẹ̀yin lẹ láṣẹ́yìn tìlú Ìṣẹ́yìn gbogbo ọba aládé nípínlẹ̀ Ọ̀yọ́ abẹ́ ìṣàkóso yín wọ́n wà ẹ pè wọ́n jọ ẹ jọ ṣèmọ̀ràn ìmọ̀ràn tí kálukú bá jọ mú wá tọ́ra àwọn ọmọ tí wọ́n wà níbi wọ́n wà àwọn ọgbọ́n lẹ lè fi gbà wọ́n kalẹ̀ ètò ìdáàbòbò ìlú Ọ̀yọ́ lápapọ̀ ọgbọ́n àtagọ̀ lẹ lè fi gbà wọ́n kalẹ̀ ó ti kú ò lágbára torí pálàǹgbá ti lọ rè dúró sórí èṣù kò sí bá a ṣe sọ̀kò mẹ́sù tí ò ní bá kò sí bá a ṣe sọ̀kò málàǹgbá tí ò ní bẹ́sù Your Excellency olóyè Abíọ́dún Ṣèyí ọmọ Mákindé bàbá ẹ má pé díẹ̀ ní ikú tí inú ẹrù ìyàwó ẹ pé gbogbo àwọn ẹlẹ́sìn jọ ẹ pè wọ́n lẹ́lẹ́sìn jẹsìn ẹ jẹ́ kí gbogbo wọn fún yín nímọ̀ràn ẹ ṣe ètò tó bá yẹ láàrin fìgìláńtì àtọlọ́pàá ẹ ṣe ètò tó bá yẹ láàrin olóyè Sunday Ìgbòho àti gbogbo àwọn ẹ̀ṣọ́ tí wọ́n jẹ́ṣọ́ aláàbò ẹ jẹ́ kí kálukú ṣàdéhùn ẹ jẹ́ kí kálukú ẹ mú kálukú lóhùn bó ṣe wù kó lí tó bó ṣe wù kó náà sí tó gómìnà òkúkú ní kó dẹ́bùtì rẹ̀ lẹ́yìn àtàwọn kọmíṣánná rẹ̀ kí wọ́n bá wọn gbàgbọ́ ẹ̀sìn ẹ̀lẹ́ lọ àwọn lọ́ọ̀rì gbà wọ́n ti ń mú kalẹ̀ àwọn èèyàn náà lẹ́ràn lọ ṣùgbọ́n kàn wá ò gbá ó ti ń dami tútù sí wa lọ́kàn torí kálukú wò pé bọ́ bá ṣèmi bọ́ bá ṣe wọ́n kọ́
lóòótọ́ àti lódodo gbogbo ìrìn àjò tẹ́ ẹ̀ ń rìn láti fàfọ̀mọ́ ìlú wọ́n lófin kan bẹ́ ń tòótọ́ tó mú kí wọ́n lọ rè wọlé tí wọ́n wó mo tọrọ gáfárà tó bá ṣe pé bẹ́ẹ̀ lórí ìyún ilé àwọn tí wọ́n jí ẹ bíi pẹ̀ǹtẹ̀lẹ̀ bàbá ẹ sì rẹ́pọ̀ ẹ gbà láfíà láyè ohun tẹ́ ẹ ṣe tó dùn mọ́ mi jù nígbà tí ṣẹlẹ̀ sí pẹ̀ǹkẹ́lẹ́ olóyè Abíọ́dún Ṣèyí ọmọ Mákindé rebẹ wọ́n lọ rèé ṣàbẹ̀wò fún wọn ò fi ṣẹlẹ́yàmẹ̀yà ẹgbẹ́ wọ́n bá olóyè Adélabú Pẹ̀ǹkẹ́lẹ́ mẹ́ẹ̀sì wọ́n bá kẹ́dùn wọ́n sì yọ̀ǹda gbogbo agbófinró ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n ṣe láwárí tóbìnrin wá nǹkan ọbẹ̀ ọwọ́ atán wọ́n tó wá fìfẹ́ hàn wọn ò fi ṣẹlẹ́yàmẹ̀yà wọn ni wọ́n dalẹ̀ ọ̀hún wó bó tiẹ̀ jẹ́ pójú láìfí làwọn kan fi wò ó wípé ó yẹ kí wádìí ọmọ lọ wọn á lófin ni pé tó ilé tí wọn bá ti bá nǹkan tó jẹ mọ́ bí à ń gbé èèyàn ẹ kí gbogbo bẹ̀ ó dé rú tó àwa ò mọ̀fin o àwọn tí wọn mọ̀fin náà wọ́n ní bó ṣe yẹ kó rí nu ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ gbogbo àwọn kándídéètì ṣé wọ́n ń bínú ni ṣéjà òṣèlú ni sọ́tẹ̀ òṣèlú ni èwo gan-an níbẹ̀ ìní máa fi níkà ikú fọ̀tá sọ̀rẹ́ ìwọ̀nba tó kù nínú ìjọba yín kí wọ́n mọ̀ fọ̀rọ̀ jínigbé apanilẹ́kún adá wàhálà sí ni kí wọ́n mọ̀ fi bàjọba yín jẹ́ torí ìjọba yín ti dáa ọkàn jẹ́ pé kì í dáa kọ́ mọ́ kù bí kan ni ṣùgbọ́n ibi tó kù sí ibi tó sẹ́pẹ́rẹ́ ni àmì ètò fẹ́ kún èyí lọ́fẹ́ lágbára ẹ má jẹ́ wọ́n bá ṣe ọdún méje jẹ́ mọ́ yín lọ́wọ́ Elédùmarè ti kọ́ yín mọ̀ ṣe ẹ wo nǹkan àràmọ̀ǹdà oríṣiríṣi bó tilẹ̀ jẹ́ pé ìlú Ìbàdàn ló fì sí ṣùgbọ́n ẹ já wo nǹkan tuntun tó wọ̀ pínlẹ̀ Ọ̀yọ́ nínú ìjọba yín èmi ń fàsìkò yìí bẹ̀ yín mo ń bẹ̀bẹ̀ fáṣeyọrí tí gbogbo ìlú retí látọ̀dọ̀ yín ẹ̀yin tẹ́ ẹ bá wá súnmọ́ lóyè Sunday Igboho ẹ bá wọn náà sọ̀rọ̀ ìrìn àjò tí wọ́n ń rìn yìí ti dáa báyìí kí wọ́n mọ̀ wulẹ̀ mọ́ gbé fóònù wọn mọ̀ sọ̀rọ̀ sí fídíò torí pé téèyàn bá ń wọ àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ ẹsẹ̀ rí sọ̀rọ̀sọ̀rọ̀ ń bẹ gbọ́rọ̀gbọ́rọ̀ ń bẹ sọ̀rọ̀sọ̀rọ̀ ń bẹ àwọn ọ̀rọ̀ tó bá lè pẹ̀tù sáwọ̀ wọ́n ní ẹja húgi ọ̀tẹ̀ ká tó gbégi ìfẹ́ ó lè bá àṣìṣọ àlàáfíà lóòótọ́ lẹ kọ lẹ́tà sí ìpínlẹ̀ Ọ̀yọ́ èmi ò rí o ṣùgbọ́n wọ́n ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n táwọn àgbààgbà ò bá kọ́kọ́ yọjú sọ̀rọ̀ náà kí wọ́n yanjú kí ní bí gómìnà nínú ọ̀nà wo ló Ìgbòho gbàṣẹ gómìnà ọ̀nà wo ni gómìnà gbàṣẹ Ìgbòho kí wọ́n kọ́kọ́ yanjú ẹ̀ a mọ̀ pé pátì ọ̀pápọ̀ lásìkò yìí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ní sẹgbẹ́ federal tí sì jìyà stéètì ọ̀pọ̀lọpọ̀ ní sẹgbẹ́ stéètì tí ń jìyà federal àti mọ̀ pé tó lóṣèlú nù ibi gbogbo là ti káàdì alẹ́ ọbẹ̀ nìkan yàtọ̀ síra wọn ẹ dákun ẹrù táwọn ọmọ yìí ẹjọ kan yẹn tó rò ẹrù táwọn òbí àwọn ọmọ kan tí wọ́n ń bẹ́ẹ̀ ẹrù táwọn ọmọ òbí kan tí wọ́n ń bẹ́ẹ̀ gómìnà ọmọ dọwọ́ yín gómìnà ó dọwọ́ yín o ó dọwọ́ yín o ó dọwọ́ yín o ẹ̀yin àgbààgbà òṣèlú ẹ̀yin tẹ́ ẹ dìlú mú ẹ̀yin alátìlẹ́yìn gọ́vnà Ṣèyí Mákindé Mr. Sẹyẹ ẹ ní jábọ̀ o inú alátìlẹ́yìn ìjọba yìí ti fi ń ṣàṣeyọrí lẹ wà bàbá wa ọlọ́pọ̀ èèyàn nínú alátìlẹ́yìn ìjọba yìí lẹ wà Alhaja Monsura Sumonu àtọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ì láǹfààní àti morúkọ wọn tàbí dárúkọ wọn ẹ bá wa ṣàtìlẹ́yìn fún gómìnà bẹ́ẹ̀ ni torí pé ẹni tó bá wà níwájú kọ́ mọ́ kí ara èyí kú iṣẹ́ torí pé àwọn ni wọ́n èyí jẹ́ kó ṣubú àwọn ni wọ́n ń ṣalátìlẹ́yìn fún èèyàn níbẹ̀ lẹ́yìn ọba tí wọ́n fi ń pè lálẹ́ ìbáwò ẹ bá gómìnà sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n kọ́kọ́ wà rẹ́pọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n wà rẹ́pọ̀ láàrin gbogbo ọba aládé ó kọ́kọ́ tàbùkù kí gómìnà wọn máa ṣe nǹkan ká máa rọ́ba méjì mẹ́ta mẹ́rin tó sì jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọba nípínlẹ̀ Ọ̀yọ́ gómìnà náà ló fi wọ́n jẹ àmọ́ tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kó mọ́lú tí ò bá dídí kan tó ṣe ṣẹ̀ṣẹ̀ ìdéédéé iṣẹ́ o tó tí fídíò mi bá láǹfààní àti kan gọ́vnà Mákindé lára èmi bẹ̀ yín ni o àtúnṣe tó bá yẹ kẹ́yìn àgbààgbà ó ṣe pàápàá jùlọ bàbá wa Olúbàdàn tòní gbogbo wa amúkun ẹrù ẹ wọ òkèláwò àwòsàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bẹ̀ǹbẹ́ ló tutù lójú ògbóná nà ẹ kàn ń wò pé àbí sódà àbí ọ̀rẹ́ ṣùgbọ́n tí ọ̀bá rẹ̀ èyí náà mọ̀ ń tọ́ yẹ ká rí tó bá wá rẹ̀ èyí náà mọ̀ ń tọ́ yẹ ká mọ̀ rí ojú tá a jọ fi pín yán kíkọ́ lẹ fi ń pín ọbẹ̀ yìí ojú tá a jọ fi pín bẹ̀ kọ́ la fi ń pín yán o ó ti di lẹ́bẹ̀ẹ́bá là á họ wo obìnrin bàbá ó gbùrọ̀ yọwọ́ jàánù ó yé eyín jù mí lọ o ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí mo kà kalẹ̀ yìí àtẹ̀yìntẹ̀ ìjọ mọ́ra yín ẹ ṣe ètò tó yẹ o ìfẹ́ ní ọ̀kọ̀ọ̀kọ̀ ṣáájú o ìṣọ̀kan wàá tẹ̀lé a mọ̀ pé kò lè ṣẹlẹ̀ ibi ẹlẹ́yàmẹ̀yà ẹgbẹ́ bá wà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀jẹ̀ àṣẹ tó yẹ ká ṣe lásìkò tó tọ́ o bẹ́ẹ̀ ni ṣèbẹ́ ni wọ́n pòsì pé wọ́n pa nínú àwọn tí báńdíìtì kólógbòmọ̀ṣọ́ lẹ́sìn ẹ̀lẹ̀ ṣebí ńlá rí mẹ́yẹ ẹ̀mí tí ó ti tó sọnù tí wọn ò pòsì ẹ̀ ẹ dákun
ẹ má já àwọn ọmọ yìí ọ̀dọ̀ ọmọ ọlọ́mọ, ẹ má já àwọn ìyàwó yìí díyàwó yàwó, ẹ má já àwọn ọkọ tí mẹ́mẹ́ ọ̀dọ́kọ ọlọ́kọ. Abẹ́ ti gbàgbé pátá àwọn ọmọ jèsí tí ń bẹ ń bẹ̀ tí wọ́n bá dàgbà síbẹ̀ ṣe mọ tí irú wọn náà tó padà dà. Bá a bá sì múrú wọn, á fẹ̀sùn kàn wọ́n, a ní dájọ́ orí fún wọn, àti á ti gbàgbé pé kò sí ọmọ àjànàkú èyàrá, ibi tá a bá gbé ibẹ̀ là á ṣe. Your Excellency Olóyè Abíọ́dún Ṣèyí Mákindé, ẹ ní ṣìṣe, ẹ ní jábọ̀, ẹ fa àwọn èèyàn mọ́ra, ẹ pe Olóyè Sunday Igboho, ẹ já yín àgbààgbà tẹ́ ẹ lè pè wọ́n. Tí gómìnà bá ti ń wò páwọn ní nọ́mbà 1 tó sáwọn láti pe ẹnìkan, àfi kẹ́nìkan ó gbà fáwọn. Bẹ́ẹ̀ ni ó tọ́ bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Tolóyè Sunday Igboho náà dẹ̀ ń wò pé àhá tí wọn ò bá rán mi ṣé máa wá lọ, torí náà mọ tó fẹ́ wí. Wọ́n mọ̀ pé ẹni tó bá ga làbùkù máa wá kí, wọ́n mọ̀ pé wọ́n ń dẹ pàkúté yípo àwọn ni. Ó lójú ìrìn àjò táwọn lè rìn. Èèyàn ló wọ́n rìn wá lẹ́rù alówúwo, sáwà la lọ́rùn tí ewu ni. Ìṣọ́ Ọlọ́run àbọ̀ Ọlọ́run á máa dájú lórí gbogbo yín àtàwọn àtẹ̀yìn. Ẹ̀yin àgbààgbà ẹ ṣàtúnṣe o. Ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ lè bá gómìnà sọ̀rọ̀ kó yí ọ̀run yín padà, kò sí bẹ́ẹ̀ ẹ̀dá ó ṣe ga tó láyé yóò láláyàfi o. Ẹ̀dá ò ní aláyàfi o, ẹ̀dá ò ní aláyàfi o. Ọlọ́run kò wá mọ̀ ṣe o. Gbogbo ìdílé tọ́rọ̀ kàn, ẹ kú àmúmọ́ra o, ẹ kú ìrọ́jú o, gbogbo tó yẹ kí ló ṣe wọ́n ṣe o. Àwọn olùkọ́ daṣẹ́lẹ̀ o, àwọn ọmọ ilé ìwé ṣe protect o, kò sára tá a dá tán o. Síbẹ̀síbẹ̀ tó àwa náà tó rí o. Ṣe rí pé ọ̀rọ̀ wa ti wá dọwọ́ Ọlọ́run báyìí. Àwọn tí wọ́n lọ́rọ̀ yìí kì í sọ̀rọ̀ àdúrà, ṣe rí pé wọ́n ṣàṣọjù. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tá a bá ní nǹkan tá a lè ṣe, àdúrà náà ló kù o. Ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà, ó ta fún yín. Báwo láyé yín ṣe rí báyìí? Ẹ lójútì kankan rárá. Iṣẹ́ tó yẹ ká ẹ ṣe tẹ́ ẹ lè rí ṣe, òun lọ́mọ Adéyẹmọ lọ ṣe yìí. Ó wá tún ṣe tán, ẹ tún wá ń takò, ẹ rí pé ẹ lọ́pọlọ. Ẹ ní tìjú. Ìtìjú ti sọnù lára yín. Kí ló dé? Wọ́n kọ́ ọmọ lọ lákàtà yín láti bí oṣù kan lẹ̀ yìí. Ẹ rí wọn gbà jáde, ẹ rí kankan ṣe. Ẹ tún wá ń janu lórí ayélujára, ẹ rí pé ó ta fún yín. Ẹ̀yin tẹ́ jáde síta àti local government chairman, òpònú ni gbogbo yín o. Ẹ ní làákàyè tẹ́ ń rò rárá. Ìlú dàrú gbùrùgbùrù, ìlú òtòrò. Ẹ̀yin lè lábòlú, tẹ́ ń kaṣọ sọ́run, tẹ́ ń kó uniform sọ́run lójoojúmọ́. Àbẹ́yìn kọ́ lẹ gbaṣẹ́, ẹ̀yin kọ́ lẹ ń gbowó lọ́wọ́ ìjọba. Àfi kẹ́ ẹ dúró lérò náà, kẹ́ ẹ máa gba 20 naira lọ́wọ́ àwọn onímọ́tò, ẹ máa gba 15 naira lọ́wọ́ àwọn onímọ́tò nìkan lẹ́mọ̀. Wọ́n kọ́ ọmọ lọ lọ́dọ̀ yẹn, ẹ̀rí yẹn kó ẹ̀rọ ọmọ kó jáde. Wọ́n bá mú bandit náà tàbá mú lé yín lọ́wọ́, ẹ kó bandit, ẹ káṣọ fún wọn padà, ẹ kó wọlé wọn lọ́wọ́ padà. Báwo láyé yín ṣe wá rí báyé yín ò wù mí o. Ẹ ní tìjú kọ́bọ̀. Kí ni ṣé àsìkò yín là ń gba glory nínú pé ẹnìkan ṣiṣẹ́ ẹnìkan ò ṣiṣẹ́? In the first place, ní Ìgbòho tí Májàsọ́lá lọ yẹn, ṣe bẹ́yìn ẹ̀yin ti mọ̀ pé wọ́n jí wọn gbé ní Ìgbòho, ẹ̀yin ti mọ̀ pé wọ́n ń ṣe nǹkan báyìí ní Ìgbòho, wọ́n ń pààyàn, wọ́n ń kó wọn bẹ̀. Kí ló dé tí ẹ̀yin ò gbé gbèsè? Kí gbogbo ayé rí bẹ́ẹ̀ ti lọ bẹ́ẹ̀ ti gbé gbèsè. Àgbà tó ọmọ Adéyẹmọ wá tán wá pé ọmọ Adéyẹmọ ń lé pé tó gbà wá o. Àwọn kìíní wọ́n ti gbọ́ aláboyún o, wọ́n ti pa aláboyún, wọ́n tún pẹni tá a gbówó fún gbogbo lọ o. Lẹ́yìn náà ni wọ́n tún padà wá tún wá káwọn míì tún lọ báyìí o, gbà wá o. Ló ń gbé ọmọ Adéyẹmọ débẹ̀, kò dẹ̀ bomi sẹ́nu kó tó sọ. Gbogbo wa là ń gbọ́ nǹkan tó ń sọ ń bẹ̀, ṣé tí yín di ni ọmọ Yorùbá? Ó máa pẹ́kẹ́ tó gbọ́n lẹ́yìn tẹ́ ẹ ta ara bọ̀ yìí. Á ta fún yín o, ó ta fún gbogbo ẹ̀yin tẹ́ ń takò Májàsọ́lá lérí tó ṣe. Ayé yín ti rún. Àwọn Fúlàní gẹṣin wá kó yín mọ́lé, wọ́n bẹ̀rẹ̀ sí pààyàn nípakúpa ń Kwara, wọ́n bọ́ sí Oǹdó bẹ́ẹ̀ yẹn wọ́n pààyàn, wọ́n bọ́ sí Èkìtì wọ́n pààyàn, wọ́n bọ́ sógun State wọ́n pààyàn. Kò sí Fúlàní kankan tó jáde síta tó make any stupid idiot statement tó fi statement òfò síta wípé ẹ̀yin èèyàn wa tẹ́ ń pààyàn kiri yìí, èyí tẹ́ ẹ ṣe tó o, ẹ kúrò nílẹ̀ onílẹ̀ o, ẹ padà sí nọ́ọ̀tì o, àwọn ilẹ̀ ibi tẹ́ lọ yẹ ti trespass o. Wọ́n issue statement kankan. Àmọ́ nígbà tí Ìgbòho wá bá wọn, ẹ̀yin bíbù yìí, ẹ̀yin náà mọ̀ fúnra yín, torí ẹ lára yín náà sọ pé wọ́n ti pọ̀ ọmọ tiyín náà. Ẹ̀yin bíbù yìí lára yín, ẹ mọ̀ àwọn tó ń ṣiṣẹ́ yẹn, torí pé kíni tí wọ́n bá fẹ́ gba ransom, ẹ̀yin náà ni wọ́n máa padà kó ransom yẹn fún, tẹ́ máa kó lọ fáwọn tó jí wọn gbé. Ṣó lórí burúkú ni yín ni? Ẹ̀yin ọlọ́pàá dẹ̀ mọ̀ pé gbogbo atrocity báyìí lọ. Stop ẹ̀. Àwa tó rí voice of the ẹnìkan ṣoṣo, voice of the voiceless. Ẹnìkan ṣoṣo tí ohun ẹ̀ tó jẹ́ pé tó bá sọ̀rọ̀ báyìí, gbogbo wa máa gbàgbọ́ dé anywhere, gbogbo parọ́. Yàtọ̀ sáwọn aláwọn lẹ̀mọ́lẹ̀ tọmọdé. Tẹ́ pé àwọn ọ̀tá aláwọn fún gbogbo ọjọ́ ayé wọn wá kiri láyélujára. Nǹkan tí Sunday Igboho bá ti ṣe nìkan, mistake àbí tó ṣe tí ó da àbí tó ṣe tí ó da, òun náà wọ́n máa wá kiri. Àwọn yẹn táyé wọn ti rí bó ṣe rí yẹn, ẹ ṣáà fi wọ́n lẹ̀. Agbádá àwọn ọmọ bá Gani tó jẹ́ pé ìlara ló ń bá wọn jà ntí wọn. Ìlara ni ọ̀tá ẹni ìpòdù ọ̀yà. Gbogbo tí Sunday Igboho ń ṣe yẹn, ó ṣe wá lè jẹun ló máa ṣe. Ìṣòro táwọn ní nìyẹn, ó ṣe wá lè jóun. Báwo ló ṣe jóun gangan ló ṣe é?
gbogbo nǹkan tẹ́ yí tán sọ lórí ayélujára yẹn bullshit ni nonsense kò sọ̀rọ̀ mbẹ̀ àwọn kan wá àwọn èèyàn láti gbé mọ́ra ṣé ojú àwọn èèyàn fọ́ ni ṣé tí àwọn èèyàn dín ni propaganda àwọn ọlọ́pàá tó ń dìbọn kì í rọ àwọn láláì lójú ti tán kó yúnífọ́ọ̀mù òṣì sọ̀rùn tó ń gbowó oṣù ẹ̀ ń gba sálárì nǹkan tẹ́ ẹ̀ ń gba sálárì lé lórí ẹ̀ rí ṣe àwọn ọmọ wà ní gbọ́mọdà ní month ẹ̀dẹ̀ pé ayé lọ́lọ́pàá Ṣèyí Mákindé àwa náà mọ̀ pé ìwọ náà ò fẹ́ kí Sunday Igboho ṣiṣẹ́ yẹn ni agbára máa pààrọ̀ ọwọ́ bó ò fún wọn kán láyè láti ṣiṣẹ́ àwọn ẹlòmíì á jẹ gómìnà wọn á dẹ̀ fún wọn láyè láti ṣiṣẹ́ ó ti dá wa lójú pé ẹnikẹ́ni tó o bá fà kalẹ̀ sí kò lè wọlé lọ́yọ̀ state nítorí pé wọ́n ló fẹ́ jẹ́ godfather ìwọ ló fẹ́ máa control ẹ̀ lọ́yọ̀ state so àwọn ò fẹ́ godfather a fẹ́ godfatherism lọ́yọ̀ state ẹni tó máa nífẹ̀ẹ́ aráàlú tó máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú aráàlú pẹ̀lú ẹni tí aráàlú bá fẹ́ láti dáàbò bo ẹ̀mí àti dúkìá wọn òun nìkan dìbò fún tẹ́ ẹ bá dìbò fún ẹnìkan tó ní pé ẹ nífẹ̀ẹ́ tó dẹ̀ ti kúrò níjọba tẹ́ ẹ lọ dìbò fún candidate tí wọ́n fà kalẹ̀ ṣé ẹ ti rí báyé yìí ṣe ṣẹ́rí àwọn ọmọ yín náà kó sínú igbó láti bí oṣù kan tó ń fa ayé yín ta tẹ́tẹ́ yìí àwọn ọmọ yẹn òjò ń pa wọn òrùn pa wọn ọmọ ọdún kan ọmọ ọdún márùn ọmọ ọdún mẹ́jọ wọn wà ní igbó ẹ̀yin ìyá kan náà dẹ̀ sì tún máa jáde ẹ máa ṣe ẹ máa kọrin tẹ̀lé wọn lẹ́yìn àbí ẹ kọrin tẹ̀lé wọn ẹ lọ dìbò fún wọn àmọ́ ayé yín wọ́n fi ń play ton politics wọn ò ra ayé yín àwọn ọmọ yín wà ní igbó àìmọye ń tán ti pa kádúpẹ́ lọ́wọ́ Ìgbòho Májàsọ́lá ọmọ Adéyẹmọ adúpẹ́ torí ohun ẹ̀ jáde bẹ́ẹ̀ ni ó dẹ̀ lọ kì í ṣe fíìmù kì í ṣe AI gbogbo òlu ni wọ́n wẹ́kọ̀mù ẹ̀ ńgbà tó dé ni wọ́n wẹ́kọ̀mù ẹ̀ tẹ́ rí yẹn gbogbo ariwo tẹ́ rí yẹn gbà tó dé sílùú tó ń wẹ́kọ̀mù ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n wẹ́kọ̀mù ẹ̀ inú wọn dùn ó wọ ìlú ẹ̀ ti fọ́n tìlú ni wọ́n fi pàdé ẹ̀ ẹni káwọn míì náà tọ́jọ́ lórí ogun kan lọ ìlú tán pè nílùú wọn kan lọ ibi tán pè nílùú wọn káwo bí wọ́n ṣe wẹ́kọ̀mù wọn àwọn òṣì èèyàn wọn dáńtà má dánlé àti tágán wọn dáńtà wọn dánúlé kò síbi tán ti dá bí méjèèjì àwa wí tán àwọn ọmọ àdàndà kan wà tán kámẹ́rà Sunday fẹnu wú géètì fẹnu jáwáyà bẹ́ẹ̀ ni ó àwa ń fẹnu jáwáyà wa ti fi wú géètì Sunday ehoro ó mèrè sá ni ehoro òlélé ehoro sáré ibi tẹ́yìn náà máa ti mọ̀ pé ehoro ń sá fóònù eré nìyẹn ẹ wá ń jáde síta ṣẹ́yìn tẹ́ fẹ́ jagun fún wa rè kàn kò bọ̀ léyìn lọ́wọ́ kẹ́ ẹ máa wá àwọn ọmọ Sunday kiri torí ẹ̀ tí mo lọ́tà kẹ́ ẹ máa wá àwọn ọmọ Àgbẹ̀kọ̀yà tẹ́ ẹ jọ́ta tán tẹ̀lé Sunday kẹ́ ẹ máa wá wọn kiri láti máa para yín ṣẹ́yìn wá lè jagun ẹ̀yin náà pè jagun ẹ̀yin tẹ̀ ń tan kámẹ́rà tẹ́pẹ́ ní smart yẹn tẹ́ ti tan kámẹ́rà ṣẹ́yìn ní jagun ẹ̀yẹ ọmọ ẹ̀yìn Ìgbòho mélòó tó jẹ́ jagun wò lẹ́rí tó jókòó sí di kámẹ́rà àbí àwọn ọmọ Àgbẹ̀kọ̀yà àwọn ọmọ OPC reform tó jẹ́ ti bàbá Fáṣẹ̀hùn tó ní OPC gangan bàbá tó dá OPC sílẹ̀ àwọn ọmọ TF reform àwọn ọmọ fọ́ọ̀mù tiwọn mélòó lẹ́rí tó tan kámẹ́rà tó wá ń dáwọn èèyàn lóhùn lórí ayélujára àfáwọn ti Gani àwọn tọ̀nà dé àǹkó àti kámẹ́rà sórí gbígbẹ báyìí mo ṣáà wo gbogbo wọn rí ràn ní sáwọn táyọ̀ mọ̀ dá lóhùn làwọn eléyìí àwọn rádaràdà tó yẹ pé èyí tí wọ́n jẹ náà wá lọ́dọ̀ Gani ẹ̀yin náà pé ayé lọ́mọ ogun ẹ̀ pé ayé lórí ogun ẹ̀yin tẹ́ ẹ̀ dúró tán ẹ̀yin tẹ́ ẹ̀ ká tó ńlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ dúró re ńlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ tátẹ́gùn bá fẹ́ bẹ́ẹ̀ ó lè bì yín ṣubú ẹ̀yin lẹ́ẹ̀ pé ayé lórí ọmọ ogun Gani kápá ọmọ lẹ́yìn pé sọ láwọn ọmọ ẹ̀ wọ́n máa bá débi pé ó máa fetí ẹ̀ gbọ́gbọ̀kúgbọ̀ ṣùgbọ́n ó ń ṣèwọ ló ṣe àwọn ọmọ ẹ̀ olórí gbígbẹ tán ṣẹ̀ náà ni máa ránṣẹ́ sí kì í ṣèwọ o tí ì ṣẹ̀mí tí ẹ torí gbogbo mo ti ní kán pè mí kán má dẹ̀ sọ pé kinní kan mọ́ kò sẹ́ni tó pè ẹ́ Gani àwọn ò pè ẹ́ mọ́ ìgbà tó a pè ẹ́ níyì iṣẹ́ a nílò ẹ mọ́ àwọn ogun ti pọ̀ lẹ́ Yorùbá kọjá ká máa retí pé Gani mọ́ a pè é ìjọba kankan ó sì pè é bí ìjọba bá pè é sí ọkọ̀ fẹ́ lọ́jọ́ owó òṣèlú bó ṣe jẹ́ pipeline ni àṣírí mo sọ fún ẹ bàbá Gani ó ṣẹ̀mí débi tí máa wá fún ẹ láéláé àmọ́ àwọn ọmọ ẹ tó ń rí wọn ti àwọn eléyìí ò ṣe é mú lójú ogun wọn ò ṣe é mú lójú ogun ìlara ti báyé wọn jẹ́ ẹlẹ́tanú ni wọ́n ẹlẹ́tanú làwọn ọmọ ogun tó kójọ yìí ojoojúmọ́ ni Sunday Igboho ti ṣe propaganda ìjẹ́wọ́ jíjẹ́jẹ́jẹ́ ó sọ̀rọ̀ ti tọ́nà dé máa mú mi gbóná omi gbóná ni kó máa mú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ nǹkan tí mo lè prescribe fún ẹni yẹn máa mú mi gbóná torí nọ́ọ̀sì lèmi máa mú mi gbóná omi gbóná máa mú dáadáa máa mú láàárọ̀ kọ́ọ̀pù kan lọ́sàn kọ́ọ̀pù kan lálẹ́ ohun ẹ tó lẹ̀ mọ́lẹ̀ tó dàbí ìgbà tí kẹlẹ̀bẹ̀ ṣí tí ò ṣí lọ́fun ẹ̀yẹn ọ̀fun ẹ̀ á lè là ẹ̀yin aláìlójútì ẹ̀ lójútì àwọn akíndani àgbà ìyà Sunday ewéré Sunday elédèjẹjẹ Sunday ló dáhùn lọ́wọ́ yín lára ló ń ṣe yín ẹ lọ wáṣẹ́ ṣe iṣẹ́ ò ka yín lára kámẹ́rà òṣìlẹ̀ ń tàn kiri ọmọ ẹgbẹ́ yín ọmọ ẹ̀ka tẹ̀sán pé ẹgbẹ́ yín lọ sínú igbó lọ ó lọ halẹ̀ mọ́ àwọn kan ẹ̀yin náà tiẹ̀ lọ ṣe propaganda kàti ẹ̀ rí ẹ̀yin ọ̀dẹ̀ dáadáa kẹ́ ẹ tiẹ̀ ṣe propaganda ẹ tiẹ̀ parọ́ ẹ tiẹ̀ gbé kámẹ́rà lọ kẹ́ ẹ tiẹ̀ ṣe kan ẹ nìkan ṣe kó sì tẹ́ ẹ ṣe ń bẹ̀ àfẹjọ́ ìyẹn ẹjọ́ ìlànà wọn sí kánpa kámẹ́rà àsan ẹjọ́ ẹ̀wìn afẹ́ ṣe àwọn ọmọ Yorùbá lójú ẹ̀yin tẹ́ fẹ́ ṣèyàn lójú dà ẹ̀yin tí koríko wà lójú yín lẹ́ fẹ́ ṣèyàn lójú sẹ́yìn lẹ́ fẹ́ ṣèyàn lójú àbí kẹ́ máa àtẹ̀yìn ọlọ́pàá náà tẹ̀ ń ṣe rádaràda ẹ bọ́ nu gbókẹ́ lọ káwọn ọmọ tí wọ́n kó lọ lákàtà yín wá ẹ ti sọ̀rọ̀ dìlú tẹ́rọ́rìsì mọ́ wa lọ́wọ́ báńdíìtì
ó wá ń da gbogbo ilẹ̀ Yorùbá láàmú gbogbo Nàìjíríà ó mì yín gbùgbùgbù wádìí yẹ bẹ́ẹ̀ lẹ́yìn ṣe investigation ni kí ló dé tí àwọn èèyàn lọ ń gbé jọ́pà ṣé jọ́pà lẹ́ ń pè jọ́pà wọ́n lọ fi ń kó ẹrù ogun fún wọn nínú igbó nínú Ọ̀yọ́ state ẹ wà ń bẹ̀ nínú Ọ̀yọ́ state national park yín tó jẹ́ igbó rìsáàfù ó digbó ẹbọra mọ́ yín lọ́wọ́ ẹ rí yẹn yanjú ẹ wá ń gbọ́ ta ẹ wá ń dìbọn kì ọ̀rọ̀ aláìní tìjú gbogbo ẹ ní tìjú sọnù lára yín ẹ gbowó àbí kẹ́ máa dún lérò náà kẹ́ máa já pépà fáwọn dírẹ́fà kẹ́ máa gba $20 naira lọ́wọ́ wọn kẹ́ máa lọ ọmọ ṣòkòtò kẹ́ máa gba $15 naira kẹ́ máa lọ ọmọ ṣòkòtò a sì ti rí lápá ara yín náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ara yín náà tó jẹ́ pé ẹ̀yin lẹ́ ń kó kinní fáwọn àwọn agbésùnmọ̀mí Ọlọ́run ó mú gbogbo yín ẹ̀yin èèyàn dandan Sunday ṣe bẹ́bẹ́ àdẹ̀gbé kùdóòsì fún Sunday ọmọ Adéyẹmọ Àdìsá kùdóòsì fún ẹ òkú iṣẹ́ Ọlọ́run àwa pẹ̀lú Ọlọ́run àdúró tiẹ̀ gbogbo ẹ̀yin tọ́mọ yín sọnù wọn á wálé láyọ̀ àtàlàáfíà. nígbà táwọn sọ pé kẹ́ fi Sunday Igboho lẹ̀ lọ́rùn kó rìnrìn tó fẹ́ rìn ẹ̀ dáhùn ṣé mọ̀ pé ó di nǹkan méjì tá a fojú rí àìmọye tá a tún fojú rí nínú ìwà tí Sunday Igboho ti wò báyìí o Sunday Igboho ó fún àwọn Haúsá àwọn àbòkí Fúlàní ní 2 hours pé káwọn ọmọ fi jáde wọ́n release àwọn ọmọ within that 2 hours so ṣé ká sọ wípé àwọn tó pè yẹn àwọn ni wọ́n kidnap ni àbí wọ́n ṣàgbégbè gbà fún àbí ká sọ pé àwọn Boko Haram àwọn Fúlàní bandits tó wà nígbò yẹn wọ́n ń gbọ́ threatening so kẹ́ lè mọ̀ wípé ìyà tó ń jẹ wá Nàìjíríà kì í ṣe ìyà kan ṣe o ìjọba wa dẹ̀ ni èmi ti fẹ́ máa bẹ̀rẹ̀ sí ní blame wọn báyìí o especially àwọn state government yẹn and local government even àwọn ọba wa wọn ò ṣe nǹkan tó yẹ kán ṣe o because ẹ rí tó bá ń pẹ́ bí Sunday Igboho ṣe act láàrin ọ̀kan ló act bẹ́ẹ̀ lọ́yọ̀ nígbà tí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ tó wà ní eve of the crime tààrí ọ̀kan act bẹ́ẹ̀ náà ní baba ńlá irú position tí Yorùbá wà lẹ́ni kò ní wà lórí ènìyàn gbogbo Fúlàní pátápátá gbogbo Haúsá tó wà nílẹ̀ Yorùbá pátápátá 90% wọn àbí kí n sọ pé 80% wọn indirectly not involved nínú bandits tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí because tí kì máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n pe olórí àwọn Fúlàní sí palace wọ́n dẹ̀ release àwọn tó wà nínú igbó ṣé wọ́n lọ san bandit ni normal lọ san bandit báwo náà ṣe mọ̀nà dé ṣé wọ́n lọ san ransom ni wọ́n lọ san ransom báwo náà ṣe mọ̀nà dé bí wọ́n ti lọ san ransom tí wọ́n take action tẹ́lẹ̀ tó bá yẹn gbé wọn wá pé wọ́n bá wọn sọ̀rọ̀ kí ló dé tán pé wọ́n tẹ́lẹ̀ and kí náà kidnap fún gan sọfẹ́ balẹ̀ Yorùbá jẹ́ fún wa ni àwa ń sọ àwọn afá kan wá jáde ẹ bẹ̀rẹ̀ sí ní pè mí lọ́tún lósì kí n má support Sunday Igboho kí n má support Sunday Igboho ṣẹ́yìn ni kí n support ṣẹ́yìn ni pé òde lẹ̀ ń wọ́ kiri bẹ́ẹ̀ fẹ́ jẹun lẹ̀ ń wọ́ kiri wàhálà tẹ́ fẹ́ dá sí àárín ìlú lẹ̀ ń wọ́ kiri bẹ́ẹ̀ fẹ́ ṣoògùn fẹ́ràn lẹ̀ ń wọ́ kiri ẹ̀yin ni kí n support kí gbogbo wa dúró wọn padà bẹ̀rẹ̀ sí ní gbẹ̀yìn náà because tó bá gbé tẹ́ bá rò pé safe kò sẹ́ni kankan tó safe so tí Sunday Igboho ìṣòro tó ní mo ti ń sọ ti pẹ́ òun náà ni pé ọ̀rọ̀ pọ̀ bàbá yẹn ò dẹ̀ lè manage ṣùgbọ́n òun ti offer pé akínkanjú ẹni tó bá mọ̀ nípa management tó mọ̀ nípa security kanjú sí retired generals retired police officer retired vigilantes tẹ́ mọ̀ pé lè be an adviser ẹ wà ń bẹ̀ àkí Sunday Igboho náà kó welcome advice àwọn àgbàlagbà tó wà in security but action Sunday Igboho is necessary nínú ọ̀rọ̀ yìí because ọmọ nílé ló ń kojú nǹkan líle ẹ mọ̀ pé tó máa ń bá yà àtijọ́ ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ lórí Sunday Igboho á ti wọlé á ti pààyàn ẹni tó bá dẹ̀ fẹ́ solve kidnapping problem yìí á pa ẹni tó ṣe á pa ẹni tí ó ṣe á dá nǹkan rú everybody á mọ̀ pé anywhere ò safe mọ́ so and àwọn èèyàn tó ń release ẹ̀ tẹ́ bá lọ wò dáadáa ẹ̀rí pé àwọn Yorùbá wà náà agbódegbà wọn àwọn Yorùbá wọn wà náà agbódegbà wọn because information yẹn tó fi sáré reach circulate fún àwọn Fúlàní tó wà nígbó within 2 hours ó ṣe ṣe kó jẹ́ pé àwọn Yorùbá náà lókè gbà Sunday Igboho ti dé ẹ̀ tètè fílẹ̀ kẹ́ máa sá lọ àbí kó jẹ́ pé àwọn Haúsá yẹn náà because I decided jumping to conclusion pé Hausa ni ó ṣe kíní ẹ̀ àwọn Yorùbá náà wà náà gbódìgbà yẹn I can say it boldly because kò tí ì sí kidnapping kan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí tó ń wá successful mú àwọn tó ṣe tó ń rọwọ́ Yorùbá ń bẹ̀ so bó ṣe wà yẹn kò sí nǹkan tó kù tá a fẹ́ sọ kò sí nǹkan tá a fẹ́ ṣe ju pé kí ìjọba ràn lọ́wọ́ kún náà dẹ̀ kí Sunday Igboho náà listen sí security advice anybody tó bá dẹ̀ ní information nírú Ọ̀yọ́ state yẹn particularly tó bá ní information tó lè fún Sunday Igboho kí Sunday Igboho lọ tó máa arrest Sunday Igboho I will come outside to protest against in support of his release. Bí wọ́n arrest ẹ̀ lórí nǹkan tó ń ṣe tí kìí ṣe kó commit offence kan lórí pé kidnapper yóò máa jáde máa mobilize àwọn èèyàn wọ́n máa fẹ́ gbé mi náà kan gbé mi. Because operation ńláńlá méjì ń sè ló ti sọ sí tí wọ́n ti release àwọn èèyàn yẹn tó yẹ kóun ló ṣe sábàbí ẹ̀ kí la dẹ̀ need àlàáfíà la need. Ẹnì kan lè máa fi wá pawó kójú kò sínú gbogbo máa gba millions kẹ wá sọ pé ẹnì kan Islam kọ́ wá nǹkan tẹ́ ń ṣe yẹn má bà Islam jẹ́ o ṣẹ̀ríà ò dẹ̀ kọ́ wá nǹkan tẹ́ ń ṣe yẹn má bà ṣẹ̀ríà jẹ́ o. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.